sí ẹ̀yin tẹ́ wà. SIA Vanguard, ṣé àbọ̀sùn, ṣé àbọ̀sùn. Ojú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò ní èmi gangan ló lóríire. Ẹ kú iṣẹ́ ẹgbẹ́ o, bí mo ṣe rí yín tí gbogbo yín ti rẹ́dì báyìí, mo rí pé ẹ ti rẹ́dì fún house to house. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ṣé PVC gbogbo wa ti rẹ́dì? Àkọ́jú wa ní láti dúró. Mo ti rí àrólé pẹ̀lú fìlà. Ẹ ṣáà ti mọ fìlà wa. Mo rí lórí ẹ̀ gogoro. Fóònù ní ká dúró ká kí ẹkú iṣẹ́ ẹgbẹ́ o. Ẹ di ìjókòó mú, ẹ di gbogbo bíi mú o. A gbọ́dọ̀ mú gbogbo poli unit bíi pátápátá. Ṣé ẹ fi wá lọ́kàn balẹ̀? Ní Sátọ̀dé tó ń bọ̀ tún la tẹ́ mọ̀ bá máa dìbò ẹgbẹ́ wo la máa di o? Mi ò gbọ́ rárá. Mi ò gbọ́. Tó bá tún máa di March 11 ẹgbẹ́ wo la máa di o? Ẹgbẹ́ wo? Ẹ̀rí lẹ́nu wa. Tá bá dìbò tán. Ẹ̀rí lẹ́nu wa.